ṣẹ́yìn náà ti gbọ́ ohun tuntun tó ṣẹlẹ̀ láàrin Alhaji Sefiu Alao Adékúnlé Cardoso àti Alhaji Abdelazeez Arẹwà tí gbogbo èèyàn mọ̀ sí Saoty olórin mùsùlùmí. Ta ló tún lè ṣe bẹ́ẹ̀ lágboolé fújì? Alhaji Suleiman Alao Adékúnlé Màláíkà ó ti sọ gbáǹkọ́gbì ọ̀rọ̀ eléyìí tó sì mì agboolé fújì gbìgbìgbì. Ẹ tún gbọ́ ohun tó ṣẹlẹ̀ láàrin Sule Alao Màláíkà àtàwọn ọmọlẹ́yìn ẹ̀ tí wọ́n dìjọ ń kọ fújì wọn. Kí ló tún ṣẹlẹ̀ sí Pella? Ọ̀dọ́mọdé tiktoker tí gbogbo èèyàn mọ̀ sí Pella Habib Hamzat ó mà ti sọ̀rọ̀ jáde. Kí ló wí? Ẹ gbọ́ àtọ̀hún tó ṣẹlẹ̀ sóhun àtìyàwó ẹ̀ Jarvis gbogbo ẹ̀ pátápátá òun lẹ máa gbọ́ nínú fọ́nrán yìí. Ẹ wò ó, eléyìí tún gbẹnu tán, ó tún gbẹnu tán. Bàbá àgbàlagbà ẹni 60 ọdún ó lé dáadáa ló tún ti ṣègbéyàwó tuntun pẹ̀lú ọmọ kékeré òló ẹlẹ́jẹ̀ tútù, ọmọ bíi ó lé pẹ́sẹ́pẹ́sẹ́ díẹ̀ lógún ọdún tí wọ́n sì jọ ń ṣeré bojúbojú lọ́jọ́ ìgbéyàwó wọn. Èyí àtàwọn ìròyìn míì láǹfààní láti máa gbọ́ nínú fọ́nrán yìí dáadáa. Ó yá, ẹ wá nǹkan fìdílé àbí kẹ́yìn ó fìdílé nǹkan ká sì jọ jẹ mùkútùn ìròyìn náà. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ rèé tẹ́ ń darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí Gist Entertainment, òun ni wọ́n máa ń pè bí. Ẹ dákun, ẹ má ṣe mí ní ṣe méjì, ẹ máa bá mi kílíkì lórí subscribe button, kẹ́ ẹ like ẹ, kẹ́ ẹ share, kó délé kó dóko kó sì lọ fáfá dáadáa. Alhaji Sefiu Alao Adékúnlé Cardoso tí gbogbo àwọn èèyàn tún máa ń pè ní bàbá oko gẹ́gẹ́ bí àwọn olólùfẹ́ rẹ̀ ṣe máa ń pè é, tó jẹ́ olórin fújì tó sì máa ń fi èdè Yorùbá tó yanrantí kọrin, pàápàá àwọn àkànlò èdè Yorùbá tó máa ń ṣàfihàn àwọn ìgbéjáde ìgbélárugẹ ẹwà èdè Yorùbá nínú àwọn orin ẹ̀ ló mú kí àwọn èèyàn máa kan sáárá sí arákùnrin olórin fújì náà nínú àwọn orin ẹ̀ tó máa ń kọ. Àtòun àtàlájì Saoty Arẹwà, ìyẹn Alhaji Azeez Arẹwà tí gbogbo èèyàn mọ̀ sí Saoty, tí máa ń kọ orin mùsùlùmí eléyìí tó dá yàtọ̀ gédéǹgbé nínú ká kọrin ẹ̀sìn ká sì fi àlùjó tó dùn gbáà nídìí fàyèjó nílànà mùsùlùmí. Ní ìdùnnú ti ṣubú layọ̀ fáwọn gbajúgbajà olórin tí wọ́n jẹ́ ọmọ Nàìjíríà méjèèjì yìí lókè òkun nílùú Canada, nílùú Toronto ní pàtó, lásìkò táwọn méjèèjì tí wọ́n pàdé ní pẹ̀kínrẹ̀kí nílùú Toronto ni wọ́n bá dì mọ́ra wọn gbágbáágbá, wọ́n dì mọ́ra wọn pẹ́kípẹ́kí bíi tọkọ-tìyàwó. Bí Alhaji Azeez Saoty Arẹwà bó ṣe ń ṣe àfihàn ìdùnnú rẹ̀ bó ti pàdé gbajúgbajà olórin Alhaji Sefiu Alao, tí Alhaji Sefiu Alao náà sì ń fi ìdùnnú rẹ̀ hàn bí àwọn méjèèjì bí wọ́n ti pàdé lókè òkun. Wọ́n ní àjọṣe àwọn yóò máa tẹ̀ wájú dáadáa ni táwọn bá padà dé Nàìjíríà. Wọ́n ní àjọṣe náà yóò dùn, eléyìí tí gbọ́ngbọ́n yóò sì kàn sí dáadáa. Saoty Arẹwà àtàlájì Sefiu Alao inú wọn dùn bí wọ́n ti pàdé nílùú Canada ní Toronto. Bí àwọn ogunlọ́gọ̀ ọmọ Nàìjíríà àti àwọn tí wọ́n jẹ́ olólùfẹ́ Jarvis àti Pella bí wọ́n ti ń kí wọn wípé wọ́n kú oríire àṣeyọrí ilé tuntun eléyìí tí Pella ṣẹ̀ṣẹ̀ kọ́ sí ìlú Lekki lẹ́kọ̀ọ́, lé àwọn èèyàn ni wọ́n ń kí lóríṣiríṣi. Wọ́n ń fi àtẹ̀jíṣẹ́ olóríṣiríṣi ránṣẹ́ sí ọmọ kékeré ọ̀dọ́mọdékùnrin tiktoker náà bó ṣe ṣe àṣeyọrí ilé àwòdámi ẹnu dámi ètè tó ṣẹ̀ṣẹ̀ kọ́ sí ìlú Lekki. Ilé ọ̀hún la gbọ́ wípé àwòṣífìlà ni ò nílé tí Habib Hamzat tó ṣẹ̀ṣẹ̀ kọ́ sí Lekki. Níbi tí wọ́n ti ń ṣe àfihàn ilé náà ni Habib Hamzat tí gbogbo èèyàn mọ̀ sí Pella ló ti wá ní ẹ jẹ́ n sọ fún yín o, ṣé ẹ rí gbogbo ẹni tó bá fẹ́ kọ́lé àbí gbogbo ẹni tó bá fẹ́ ralẹ̀ àbí gbogbo ẹni tó bá fẹ́ ra mọ́tò láyé kó rí i dájú wípé òun ti ní ìlọ́po owó 3 tó ra irúfẹ́ mọ́tò tó fẹ́ rà yẹn o, àbí kó rí i dájú wípé òun ti ní ìlọ́po owó 3 tó kọ́ ilé, irúfẹ́ ilé tó yà sọ́kàn ara rẹ̀ wípé òun fẹ́ kọ́. Téèyàn bá ṣe báyìí yóò máa lékè lórí gbogbo àwọn àjálù àbí ìdojúkọ tó bá fẹ́ máa dojúkọ lẹ́yìn tó bá kọ́ ilé náà tán. Pella sọ̀rọ̀ ilẹ̀kùn o, ó ní téèyàn bá kọ́kọ́ rówó ilé kọ́ ní kọ́kọ́ kàn,
mọ́tò kọ́ ní kọ́kọ́ kàn, ẹni tó bá rówó ní jíǹjí ẹ̀ kó gbìyànjú kó fi owó òun kó fi dókòwò àbí kó fi ṣòwò dáadáa, eléyìí tí ó tún máa mú èrè wá fún. Láti inú èrè náà ni ó ti wá máa ṣe gbogbo oríṣiríṣi èyí tó bá fẹ́ ṣe. Àmọ́ tó bá kọ́kọ́ rí owó níbẹ̀rẹ̀ kùtùkùtù ayé ẹ̀ tó lọ́ọ́ fi ra mọ́tò àbí tó lọ́ọ́ fi kọ́lé, irúfẹ́ ẹni bẹ́ẹ̀ kò ní máa ya ògiri jẹ o. Tó bá tiẹ̀ tún wá lọ́ọ́ fi ra mọ́tò náà yóò tún máa gbowó lọ́wọ́ ẹ̀ ní, dépò pé kó fowó ọ̀hún kó fi de nǹkan tó ṣe pé yóò máa mówó wá fún ní gbogbo ìgbà, tí ó wá máa kọ́lé, tí ó máa ra mọ́tò, tí ó sì máa ṣe oríṣiríṣi ọ̀pọ̀lọpọ̀ nǹkan. Nídẹ̀yìn, Pella Habib Hamzat ó ní ẹ ṣé, mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ jẹ́ olólùfẹ́ mi o, ìrì á kárí lágbà lọ́wọ́ Ọlọ́run. Pella ló sọ bẹ́ẹ̀. Ìròyìn eléyìí náà tún kíra mórí múhe, ètè mi sọnù. Bàbá àgbàlagbà kan tó ń gbé nílùú Èkó lágbègbè Agége tó ti lé ní ọmọ 60 sókè dáadáa. Bàbá náà la gbọ́ wípé ẹ ó ti máa súnmọ́ 70 years o, àbí kó tiẹ̀ tún ti lé ní 70 years ló ṣe ìgbéyàwó tuntun pẹ̀lú ọmọ kékeré kan. Ọmọ tó tó ẹgbẹ́ ọmọ ẹ̀ ni wọ́n jọ ń ṣeré bójúbójú lọ́jọ́ ìgbéyàwó wọn. Ẹ wò ó, àáfàá àgbà tó jẹ́ àáfàá Mọ̀jídì Ẹlẹ́hà lágbègbè Agége, bàbá náà la gbọ́ wípé yóò ti tó ọmọ 60 ó lé dáadáa. Ó sì jẹ́ akọ́mọlẹ́kọ̀ọ́ lágbègbè Agége ló ti ṣe ìgbéyàwó olórùka pẹ̀lú ọmọ kékeré òló ẹlẹ́jẹ̀ tútù tí ọjọ́ orí ọmọ náà kò tí ì lé ju 20 ọdún àti ó lé nǹkan kan lọ. Ṣé ẹ wá rí eléyìí tó wá pààyàn lẹ́rìn-ín lọ́jọ́ ìgbéyàwó wọn ni bí bàbá náà àti ìyàwó ẹ̀ tuntun bí wọ́n ṣe ń ṣeré bójúbójú, tí ìyàwó ti ń fọwọ́ bo ọkọ rẹ̀ lójú, wọ́n sì ń ṣeré bójúbójú níta gbangba. Làwọn èèyàn bá ní èyí máa wùn wá o, orí mi sì ń wú. Àwọn míì gan wọ́n fẹ́ lè máa sọ pé ṣòkòtò àwọn ti tutù bí wọ́n ti rí bàbá náà tó jágbàlagbà àti ìyàwó ẹ̀ tuntun tó jọmọ kékeré bí wọ́n ti ń tami oge tí wọ́n ń tami ìfẹ́ sí àwọn lára níta gbangba. Làwọn èèyàn bá ní ó ga, eléyìí ó tún ga jù, orí àwọn ń wú, ẹ dákun ẹ sọ yòókù dílé. Ní bàbá náà bá mórùka àfẹ́ ló bá fi síyàwó ẹ̀ lọ́wọ́ gbàgbàgbà. Ṣé wá rí gbogbo àwọn tí wọ́n jẹ́ mùsùlùmí lágbègbè náà ni wọ́n tún kí bàbá náà wípé bàbá ó kú oríire ti ìyàwó ẹ̀ tuntun tó tún ṣe ìgbéyàwó ọ̀ṣìnkín, ẹ̀yìn ìyàwó kò mà ní mẹ́ni o. Ẹ̀rí kó lágbára pọ̀, bí n tó ń kán sáyà tí ò bá tí ì dúró, n tó ń rin gbìn láyà òun náà ò ní dúró o. Tó bá jẹ́ gbà àkọ́kọ́ leléyìí tẹ̀ ń darapọ̀ mọ́ mi lórí ìkànnì yìí, ẹ dákun ẹ má ṣe méní ṣe méjì, ẹ bá mi kílìkì lórí subscribe button, ẹ bá mi like kẹ́ ẹ bá mi share. Ẹ wá rí i dájú wípé ẹ drop comment yín sábẹ́ comment section fídíò yìí. Things are it's not more interested in working with us. Yeah, I'm not mo ti pẹ̀lú ẹ̀yin àwọn tó kú ìlú tí ń ṣe fújì lọ ti pẹ́ lẹ́nu ìfẹ́ ṣe mọ́. Call on us, come to me, tell me you don't want to work anymore. This is the business I want to do. I will support you if you have. Mi ò sọ pé ìtẹ́wá sọ pé nítorí little thing ẹ bá wa mú dání, ẹ mú kọ kékeré dání, ẹ bá bá báàgì ẹja, ẹ bá wa interview ẹ máa lọ sọ tí ò dáńkà. Mi ò fẹ́ kó rí bẹ́ẹ̀, ẹ tí ò bá ti bẹ̀rù Ọlọ́run kò lè bẹ̀rù èèyàn, ẹ tó bá lè ti bẹ̀rù èèyàn kò lè bẹ̀rù Ọlọ́run. Ẹ fà tẹ́ bá ti mọ̀ pé ó ní lára ń bá mi ṣe mọ́, ẹ má ìdá ṣe ẹ wá bá ẹ lọ bá máa ní ẹjẹ́ ìbàlẹ̀ abáni ẹ wò kí ní ìlú ìfẹ́ ṣe mọ́. Láì tàbí láì sí mọ̀bí láì là sí ìlàwọ̀ àmú sí wákàtí lọ́rùn tó ti gbogbo máa support onítọ̀hún nínú business wa bẹ́ẹ̀ ṣe wọ́n bá ti máa ní àjẹ́ máa lọ àjẹ́ tó pàdé láyọ̀ àwọn kọ́ ti kó bá yìí mo ti sọ fún yín anytime I travel with any one of you, you want to stay, you want to stop, you want to be living there, tell me. Wallahi, Kaaba, mo follow Mura. Wallahi, mo follow Mura. I will leave you there. Continue your life. What are you talking about? I don't want to be able to visa for me. Today is important. Important. I mean, no, play. Don't important.